Domin samun fitattun fina-finan Isa M Sharif ko kuma bidiyon rawa da waƙa nasa, ku yi subscribing sannan ku danna ƙararrawa, za ku gansu da zarar mun gama, sai kun zo. Choose a girlfriend when you say you like. Choose a girlfriend when you say you like. Choose a girlfriend when you say you like. Go now all of them I like. Torí bá ti fọ́ mi mo máa fagbó, tígbẹ́ bá ti gbọ́ mi mo máa yaṣó. Dókítà mi ní pé mo ti ní disease, tókó mi bá ti lè ní máa release. Feeling fly àfi bí logo Twitter. Farabalẹ̀ kó tó lọ dógò stripper. Ọ̀rọ̀ ẹnu mi àfi bí àtàsúyà mo fagbó lákú máa lọ parí kálàkúta. Mo fẹ́ dógò fún kòkòdà, sanitizer, lọ́ta corona. Àmì náà tún gbé súnmọ́ bí kátọ́lá, igbó làbí, àṣìṣì fáṣọlá. Amara na my baby. Torí wọlé ká má ṣe ní ìwàwù. She say she dey ready, but the way we dey like am ready. So choose a girlfriend when you say you like. Choose a girlfriend when you say you like. Choose a girlfriend when you say you like. Go see, go now all of them are like. That's life.